ìjẹ́lẹ̀ mo tí wọ́n ń pè ní kúgbú ayé gan lélẹ́yìí tèmi ń wò yìí o tí bàbá wa Olúwo ń jẹ nílùú Saudi Arabia nílùú Mecca. Ẹ wá wo bí àwọn Lárúbáwá ṣe tẹ́ bàbá wa Olúwo sí fàájì rẹpẹtẹ. Àwọn ọlọ́mọ ọba ilẹ̀ Saudi wọ́n gbé bàbá Olúwo débẹ̀ tàn yányán ẹni tí wọ́n ń pè láyé ọlọ́ba gan lélẹ́yìí nílẹ̀ Saudi. Ẹ wá wo bí bàbá ṣe ń jẹ ayé láàrin àwọn ọmọ lọ́balọ́ba nílẹ̀ Saudi nílùú Mecca o. Ọlágbára o, eléyìí tún gàyàtà o. Ẹ máa tẹ̀lé wa ká lọ bó ṣe ń lọ rèé. Welcome ya Azarajid. We are happy to have you. When you come, listen, my father and Abu Muhammad, welcome. Yes. He's all the You know what he means? Because he has two wives. He only one. The only one. Really, it's very happy. Appreciating your visit. I really appreciate it. This is like English. Arabic